Àwọn ẹni tó ṣubú ìṣubú wọn kì í ṣòpin wọn. Ẹ̀yin tẹ́ ń fi wọn ṣẹlẹ́yà ẹ sinmi ẹ̀dọ̀. Ẹni ó sìn wọn débi tó sìn wọn dé tí wọ́n ti ṣubú kò ní padà. Májẹ̀mú kan wà tí Jésù dá pẹ̀lú àwọn olódodo. Lémi ò ní fi yín sílẹ̀, mi ò sì ní kọ̀ yín sílẹ̀. Yẹ́n tó fi hàn ìfara ẹni jìn Ọlọ́run fún ìgbédìde àwọn olódodo. Bàbá mímọ́, tìrẹ ni ọlá, tìrẹ ni ọpẹ́, tìrẹ ni ìyìn, tìrẹ ni ògo. Ògo ni forúkọ rẹ o. Bí orúkọ Jésù Kristi ti Násárẹ́tì bá pẹ́ kó gbà yín wá. Ayérayé àgbàdua pé kó fi títóbi agbára rẹ hàn láti gbé àwọn àyànfẹ́ tó ṣubú dìde kúrò nínú ìṣubú wọn. Jẹ́ kí ògo rẹ kó bú jáde irúfẹ́ àwọn àyànfẹ́ bẹ́ẹ̀. A yìn ọ́ torí pé o ti gbọ́. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ má gbàgbé ohun tí mo ṣiṣẹ́ lé lórí inú fọ́nrán tó lọ ní ìfaraẹnijìn Ọlọ́run láti mú àwọn tó ṣubú kí wọ́n dìde. Ìfaraẹnijìn Ọlọ́run fún ìgbédìde àwọn olódodo kúrò nínú ìṣubú. Àkórí yẹn náà ni mo tún fẹ́ tẹ̀síwájú nínú ẹ̀. Bẹ́ẹ̀ni mo fẹ́ fi hàn yín nínú ìwé mímọ́ pé àwọn ẹni tó ṣubú ìṣubú wọn kì í ṣòpin wọn. Ẹ̀yin tẹ́ ń fi wọn ṣẹlẹ́yà ẹ sinmi ẹ̀dọ̀. Ẹ kú ndí ìrègbè. Bẹ́ẹ̀ni ẹ kú ndí ìrègbè. Ẹni ó sìn wọn débi tó sìn wọn dé tí wọ́n ti ṣubú kò ní padà. Májẹ̀mú kan wà tí Jésù dá pẹ̀lú àwọn olódodo. Lémi ò ní fi yín sílẹ̀, mi ò sì ní kọ̀ yín sílẹ̀. Bẹ́ẹ̀ni jẹ́ n tó fi hàn. Bẹ́ẹ̀ni ìfaraẹnijìn Ọlọ́run fún ìgbédìde àwọn olódodo tó ṣubú. Tẹ̀lé mi ká lọ sínú ìwé Lúùkù orí 22 ẹsẹ̀ 31 àti ẹsẹ̀ 32. Lúùkù orí 22 ẹsẹ̀ 31 àti ẹsẹ̀ 32. Olúwa sì wí pé Símónì wò ó, Sátánì fẹ́ láti gbà ọ́ kí o lè kú ọ bí àlìkámà. Èṣù ni kì í fẹ́ ire fún àwọn olódodo. Èṣù nínú máa ń bí ọ̀tá Ọlọ́run ní ọ̀tá tó lódùmarè ní tọ́kàn tó korò ó lè sùn. Ọ̀tá kan táwọn èèyàn sì ní tọ́kàn tó korò lè sùn kò sì lè ronú pìwàdà. Inú ọmọ bí èṣù ni abínú kú ni yóò sì bínú kú lórí gbogbo àwọn àyànfẹ́ ni. Ọwá ẹ̀rí pọ́n láyà ọlọ́ba Jésù bòmí ní Pétérù. Fún mi kó jẹ́ máa lò nǹkan pè ní ṣubú nìyẹn. Ẹ wá gbọ́n tí ọba ògo wí. Ọlọ́fẹ́ kú ẹ̀bí àlìkámà yín òní kó fẹ́ máa ṣayé ẹ̀ náà tó káàkiri. Ṣùgbọ́n mo ti gbàdúrà fún ìfaraẹnijìn Ọlọ́run lórí àwọn olódodo tó ṣubú. Ìfaraẹnijìn Ọlọ́run fún ìgbédìde àwọn olódodo kúrò nínú ìṣubú wọn. Ó ní sọ mo ti gbàdúrà fún kí ìgbàgbọ́ rẹ má ṣe yẹ̀. Àtiwọ́ nígbà tí wọ́n bá sì padà bọ̀ sípò mú àwọn arákùnrin rẹ lọ́kàn le. Sẹ́ẹ̀rí tí olódodo bá ṣubú tí gbàgbọ́ rẹ̀ ò bá yẹ̀ yóò dìde. Olódodo tó bá ṣubú tí gbàgbọ́ rẹ̀ bá ti yẹ̀, àwọn ni wọ́n máa ń di kọ̀fọ̀ èṣù. Àwọn náà máa ń di ẹrú ìdíbàjẹ́. Àwọn náà máa ń di wòlíì èké àtẹlẹ́kọ̀ọ́ èké. Àwọn ni ọ̀rọ̀ wọn máa ń bọ́ sórí. Jésù wa ni mo ti gbàdúrà ìfaraẹnijìn Olúwa fún ìgbédìde àwọn olódodo tó ṣubú. Ọlọ́run fẹ́ gbé wọn dìde. Ẹ wò báyìí ìfaraẹnijìn ẹ̀ kí lọ rí ọ̀nà wo lọ́lọ́run gbà ṣe ọgbàdúà. Nínú ìwé Lúùkù ní orí 13 ní ẹsẹ̀ 11 sísàlẹ̀ ni Jésù rí ọmọbìnrin kan. Ọmọ Ọlọ́run ní èṣù wá tẹ̀ báyìí. Ìṣubú a máa tẹ̀yàn kòlòbà yìí bó tilẹ̀ jẹ́ ti arábìnrin ọjẹ́ títẹ̀ lójú táyé àgọ́ ara ẹ̀ ló tẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn olódodo tí wọ́n ti ṣubú ni wọ́n ti tẹ̀. Ẹlòmíín ti tẹ̀rí ẹ̀ bá sínú ìtìjú tí ò lè gborí sókè mọ́. Kò tí ẹ gbọ́dọ̀ dá lásà pé ó fẹ́ sọ̀rọ̀ láàrin àwùjọ àwọn èèyàn bá ní kó gbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ ni. Wọ́n ti tẹ̀ kòlòbà. Ó sì wà bẹ́ẹ̀ fún ọdún 18. Ọba ògo lọ wọ́ láàrin èrò. Ó dẹ̀ gbèdì ó fọwọ́ kan gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti tẹ̀ kòlòbà nípa agbára ọ̀rọ̀ yìí. Ọwọ́ Jésù kàn yín ọ̀nà ìró sánsán níbi tí wọ́n ti kàn yín lábùkù tẹ́ ẹ ti tẹ̀rí yín bá nínú ìtìjú àtẹ̀gàn. Ẹ gbórí yín sókè lẹ́ẹ̀kan sí. Ẹ dìde kẹ́ ẹ jíṣẹ́ tí bàbá rán yín. Ẹ fakọyọ lẹ́ẹ̀kan sí kójú ó ti èṣù àti àwọn ọmọ ogun rẹ̀.
ìfara ẹni jìn Ọlọ́run láti gbé àwọn ẹni tó ṣubú dìde. Jẹ́ kí n tó mú ẹ lọ sínú ìwé Timothy kìíní. Timothy kìíní. Ọlọ́run ò fẹ́ ká ṣubú pàápàá, ká má bàa wá ṣubú. Ó wá sọ àwọn ọ̀rọ̀ kan nínú Bíbélì tí a kì í sábà kíyèsí. Máa gbọ́, ẹ̀mí Jésù ló ń sọ̀rọ̀ nínú Paul Apostoli ní Timothy kìíní orí 3 yìí wẹsẹ̀ 6. Ó ní ẹ má fẹ́ jẹ oyè bíṣọ́ọ̀bù kólúwa rẹ̀ má jẹ́ mọ́ jèsín nínú gbàgbọ́. Tó bá fẹ́ jẹ́ alábòjútó má jẹ́ mọ́ jèsín. Àwọn àṣìṣe tí máa ń mú kí ọ̀pọ̀lọpọ̀ olódodo kí wọ́n jábọ́ ni pé nígbà tá a bá sọ wọ́n di ààrẹ ẹlẹgbẹ́ wọn, nígbà táwọn gan tí wọn ò tí ì jà lẹ́nu ọmú, ńgbà àròbó bá ń ṣe bàbá fún àwọn àròbó ẹlẹgbẹ́ rẹ̀, kò sí bí ó ṣe ní ṣubú. Ọmọ tí ò tí ì jà lọ́nu ọmú tó ti di ààrẹ iléeṣẹ́ ìránṣẹ́ kan, gbọ́, ó ní kó má jẹ́ ẹni titun tó ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́, kó má bàa gbéraga á sì ṣubú sínú ẹ̀bi èṣù. Ọlọ́run ò fẹ́ ká ṣubú. Bóyá tí wàá gbé ọgẹ sí àyàn, ọtí ẹni tó fi ṣe bàbá ọmọ tán fi sọ ẹ di bàbá. Wọ́n sọ ẹ di abiyamọ láì lọ́yàn. Ìwọ náà wá kápá òkè, ó ti wá rí bọ́ báyìí. Olúwa ò fẹ́ kó rí bẹ́ẹ̀ ló fi ń gbẹnu àwọn àyànfẹ́ sàn. Ṣùgbọ́n lásìkò tí wá yìí, ìgbàgbọ́ ti di dẹsẹ̀ rú. Ìgbà míì gan wà, àwọn oníṣẹ́ Ọlọ́run kan wà tó máa sọ fún pé àsìkò tá a wà ìpàjáwìrì ni o, ọ̀run wẹ́n tí ó lo kódà kó bá ráròbó yóò lò. Bọ́jà ròbó ẹja lójú ogun, wọ́n fẹ́ fi ẹ́ ṣòfò ni o. Bẹ́ẹ̀ ni, kò sí tí ń jẹ́ pàjáwìrì lọ́dọ̀ Ọlọ́run o. Iṣẹ́ ayérayé wọn ìkanjú ṣe o. Iṣẹ́ Ọlọ́run yìí sì ṣe èèyàn o. Ọlọ́run yìí sọ pé mo ń sáré lọ lágbájá, mo fẹ́ lọ gbà láyé irọ́. Ọlọ́run kọjá ẹ̀, àìmọ̀ Ọlọ́run dáadáa ni. Ó ní ó sì yẹ kó ní ẹ̀rí rere pẹ̀lú lọ́dọ̀ àwọn tí ń bẹ lóde, kó má bàa bọ́ sínú ẹ̀gàn àti sínú ìdẹkùn èṣù. Mò ń jẹ́ kó yé yín ẹ̀yin àyànfẹ́, ìfara ẹni jìn Ọlọ́run láti gbé àwọn tó ṣubú dìde. Bóyá o ti jẹ́ mọ̀jẹ̀sìn tó jẹ́ pé ó tún lùgbàdì ọ̀rọ̀ Ọlọ́run tí mo kà yìí, tán fi ọ́ ṣe alábòjútó nígbà tí wọ́n gangan tí wọ́n àti ìṣàmójútó ayé ẹ̀. Ìgbà ẹni tá à ń wò tó fẹ́ máa wò yàn, kò sígbà tí ò ní gbéraga, tí ò ní ṣubú sínú ẹ̀bi. Kí a tún wo Hébérù orí 4 ẹsẹ̀ 11. Hébérù orí 4 ẹsẹ̀ 11. Hébérù orí 4 ẹsẹ̀ 11. Ọlọ́run ò fẹ́ ká ṣubú. Mọ́tọ́ bá wá ṣẹlẹ̀, kò ní sọ pé òun mọ̀ wá rí. Nítorí náà ẹ jẹ́ kí a múra gírí láti wọnú ìsinmi náà, kí ẹnikẹ́ni má bàa ṣubú nípa irú àìgbàgbọ́ kan náà. Ìgbéraga máa mú èèyàn ṣubú. Ká fìyàn sípò nígbà tí ò tí ì tọ́ sí, a máa tìyàn ṣubú. Kéèyàn ó fi rẹ̀ pè nígbà tí ò jẹ́ nǹkan kan. Kéèyàn ọmọ tó gèlètè kọ́ máa mífìn, a máa tìyàn sínú ìṣubú. Ẹ wò mí, àìgbàgbọ́ a máa tìyàn sínú ìṣubú. Gbogbo ẹni bá ń ṣàìgbàgbọ́ ní máa ń ṣàìgbọràn, a máa tini sínú ìṣubú. Olúwa wa ò sì fẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni, Olúwa wa kò fẹ́ bẹ́ẹ̀ rárá, kò fẹ́ bẹ́ẹ̀ rárá, kò fẹ́ bẹ́ẹ̀ rárá. Yá wo Pétérù kejì orí 1. Pétérù kejì orí 1 ẹsẹ̀ 10. Kí ẹ lè rí ìfara ẹni jìn Ọlọ́run láti gbé àwọn ẹni tó ṣubú dìde. Nítorí náà, ará,
ẹ túbọ̀ máa ṣàìsinmi láti sọ ìpè àti yíyan yín di dájúdájú. Ṣẹ̀rí báyìí, ìntí tí máa ń mú kí olódodo jìn sọ́fìn ìṣubú ó ní pé ẹni tá a pè tí wọ́n ń wòran, ẹni tá a pè tá a gbàlà tá a sọ di mímọ́, tí Ọlọ́run tiẹ̀ tún wá káyẹ láti jẹ́ aṣíwájú fún àwọn ọmọ Ọlọ́run ẹlẹgbẹ́ rẹ̀, olúwa rẹ̀ wá ń ṣèmẹ́lẹ́. Bẹ́ẹ̀ ni ìmẹ́lẹ́ a máa mú èèyàn ṣubú. Béèyàn bá ṣèmẹ́lẹ́ inú àdúrà yóò ṣubú, torí pé béèyàn bá ṣe gbàdúrà ni ó ṣe lágbára Ọlọ́run sí, béèyàn bá ṣe jẹ ọ̀rọ̀ ni ó ṣe lókun ẹ̀mí sí. Ẹni tó ń ṣọ̀lẹ nínú àdúrà, ẹni tó ń ṣọ̀lẹ nínú jíjókòó láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹni tó ń ṣe ọ̀lẹ nínú ìdàpọ̀ pẹ̀lú bàbá, nínú ìdàpọ̀ pẹ̀lú ọmọ, nínú ìdàpọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́, kò sí bí yíyan rẹ̀ àti pé rẹ̀ ṣe fẹ́ di dájúdájú. Olúwa wa sọ fún wa pé ẹ túnbọ̀, àwọn èyí tí ẹ ti ń ṣe tẹ́lẹ̀ ẹlòmíì ò tiẹ̀ ṣe rí rárá, ẹlòmíì ṣe ní dàkúrekú, ìní ìṣubú yakata fi dé. Ṣùgbọ́n Olúwa sọ wípé àníbólódodo bá ṣubú lẹ́ẹ̀méje yóò dìde. Bẹ́ẹ̀ ni ó ní yóò dìde. Ó ní nítorí náà ará, ẹ túbọ̀ máa ṣe àìsinmi láti sọ ìpè àti yíyan ní dídájúdájú. Ẹ má sinmi àdúrà, ẹ má sinmi láti máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ má sinmi láti máa wá oúnjẹ ìyè, ẹ má sinmi láti máa tẹ̀lé àwọn tí ẹ mọ̀ tí wọ́n ń tọ Kristi lẹ́yìn. Ẹ má sinmi láti máa ṣe àwọn kan wọn nì tó lè mú kẹ́ ẹ jíire nínú ìgbàgbọ́. Ẹ má ṣe àìsinmi láti máa fi àwọn ìwà rere, àwọn àgbékà ìwà Kristẹni tí wọ́n sọ ní ẹsẹ̀ 5 orí ìwé tí mo kà yìí, Pétérù kejì yìí, ṣe ẹ má ṣàìsinmi láti fi ìwà rere kún gbàgbọ́, láti fi mọ̀ gbogbo nǹkan yẹn, láti fi ìwà ọmọlúwàbí ká máa fi kún. A gbọ́dọ̀ sọ̀lẹ̀ ń díẹ̀. Ìgbà yẹn ni yíyan àti di ìpè wa ó di dájú. Nítorí náà bẹ́ẹ̀ yín bá ń ṣe nǹkan wọ̀nyí, ẹ kì yóò ṣubú. Yàwó orí 3 Pétérù kejì yẹn náà, Pétérù kejì orí 3 yà wá wo ẹsẹ̀ 17. Nítorí náà ẹ̀yin olùfẹ́, bí ẹ̀yin ti mọ nǹkan wọ̀nyí tẹ́lẹ̀, ẹ máa kíyèsára. Kristẹni tí ò kíyèsára kò sígbà tí ò ní ṣubú. Olódodo tí ò kíyèsára kò sígbà tí ò ní ṣubú. Kí a má bàa fi ìṣìnà àwọn èèyàn búburú fà yín lọ, kí ẹ sì ṣubú kúrò nínú ìdúróṣinṣin yín. Ẹ wò mí, kò sí ọkùnrin mẹ́ta nínú réje ìgbàgbọ́, kò ságùntàn tó bá járìn tí ò ní jẹ̀gbẹ́. Ẹgbẹ́ búburú á bà wá rere jẹ́. Àwọn kan ń bẹ tó jẹ́ pé a gbọ́dọ̀ rí wọn sá. Àwọn kan ń bẹ tó jẹ́ pé yíyọ ló yẹ ká yọ wọ́n bíi jìgá láwùjọ àwa àyànfẹ́, tó jẹ́ pé tí a bá ń bá wọn kọ́mọlùbọ́, ìṣubú yóò dájú. Olúwa ní ẹ kíyèsára, ẹ kíyèsára. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni Olúwa ṣe kí a lè bọ́ lọ́wọ́ ìṣubú àti fún ìgbédìde àwọn ẹni tó ṣubú kúrò nínú ìṣubú. Jẹ́ a gbàdúrà. Bàbá mi àti Ọlọ́run mi, ó dúpẹ́ fún àánú tí mo rí gbà, bí o kà mí sí olóòótọ́ láti ṣe alábàápín àwọn ọ̀rọ̀ yìí pẹ̀lú mi, kí o sì rán mi láti pín pẹ̀lú àwọn àyànfẹ́. Olúwa, mo ti jẹ́rìí tó sọ fún mi tí mo sì rí nínú ìwé mímọ́. Mo wí ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, tí ọ̀rọ̀ rẹ lẹ́yìn gbogbo àwọn àyànfẹ́, gbogbo àwọn olódodo tó ṣubú nínú ìṣubú wọn, bàbá gbé wọn dìde. Olúwa, jẹ́ kí ayé wọn kó mú ẹ̀ka tuntun jáde, jẹ́ káyé wọn ó gbèrú, jẹ́ kó gbòòrò, jẹ́ ó gbọ̀rẹ̀gẹ̀ jígẹ̀. Nípasẹ̀ wọn wá tún dá èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ lóró. Nípasẹ̀ wọn jẹ́ kí ìjọba òkùnkùn ó jòrò, jẹ́ kí ìjọba àyànfẹ́ ọmọ mímọ́ rẹ kó di gbígbòòrò. A dúpẹ́ torí pé o ti gbọ́. Jésù Kristi Olúwa wa. Àmín.